ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́tọ́ láǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé àfikẹ́lẹ́dùn àkómọ ọ̀ṣọ́ ni kó mọ̀ kó ni yọ bùkún bẹ nílé ayé ìkàlàwá èèyàn arábìnrin tẹ̀ ń wò yìí lóko rẹ̀ ń jẹ́ Victoria Oko ọkọ rẹ̀ wọ́n pé pásítọ̀ ọ̀kan lára àwọn ẹ̀ka ilé ìjọsìn Redeem náà ni ó ti ń ṣe pásítọ̀ ọmọ bíbí ìlú Òran ṣe Òran ni àbúràn Òran ní Akwa Ibom náà làwọn méjèèjì ọkọ tẹ́ ń wò yìí lókọ rẹ̀ ń jẹ́ Victor Oko ọmọ 42 years ìyàwó rẹ̀ Victoria Oko ọmọ 38 years kí ló wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí n tá a gbọ́ àsìmbẹ̀ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tẹ́lá fàdá àti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé ọjọ́ 12 nínú oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí òun ni gbẹgẹdẹgbìn náà o ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ abàmì tó ń gbòmìjé lójú ọkùnrin tí ń gbòmìjé lójú obìnrin tí ń gbòmìjé lójú ọmọdé òun àgbàlagbà nílùú Òran ní Akwa Ibom pásítọ̀ Victor ni wọ́n pé ó fẹ̀sùn kàn ìyàwó rẹ̀ wípé ìyàwó àmọ́ ọ̀yàn lè kí ni ká ti gbọ́ pé ìyàwó pásítọ̀ ó fẹ̀yìn ọ̀bẹ ẹ̀yìn ìjọkọ rẹ̀ ń ṣu ó ń gbàwọ̀ ẹ̀gbẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé ká pa ara ẹni ṣóun wá ni ó yẹ kó jẹ́ ọ̀nà àbáyọ arábìnrin lẹ̀ ń wò yìí olóògbé Victoria Oko ọmọ 38 years ọdún 38 wọn kẹ́ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń kìlọ̀ fún ìyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ wípé ìrìnkúrìn tó ń rìn yóò lẹ́yìn ṣùgbọ́n ìyàwó ò gbọ́ kó tó di wípé ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí kí ọkọ tó jíyàwó rẹ̀ pẹ́pẹ́pẹ́ lóru ibi tí ìyàwó ti ń sùn tó sì bẹ̀rẹ̀ sí ń bèèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ bóò ló ti rìn bóò ló sì gbá bóò ló ṣàwo ibi ọbára wọn ni pé àṣẹ ọkọ pásítọ̀ ó ti lọ àdá tó ti mú yánnáyánná ó ti lọ́ọ́ bì kan ká tó wí ká tó fọ̀ pásítọ̀ múyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣá aládàá ó ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ títí tẹ́mi fi bọ́ lára rẹ̀ kábíọ́ òsì Elédùmarè obìnrin lẹ̀ ń wò ojúmọ́ òmáwòrán yìí ọkọ rẹ̀ rèé ọkọ ìyàwó rèé kábíọ́ òsì Elédùà ẹ̀yin obìnrin ọ̀rọ̀ yìí kàn yín gbogbo ń tẹ́ ẹ bá ti mà wípé ẹ ò nífẹ̀ẹ́ láti mọ́ ọ jẹ mọ́ ẹ̀yẹ fi irun mú bó ti ń bẹ lóbìnrin bẹ́ẹ̀ náà ló ń bẹ lọ́kùnrin náà bí fẹ́ ò bá ti sí nínú ilé mọ́ ó sàn kẹ́ ẹ yẹra fúnra yín torí pé gbogbo eégún kọ́ ni ó lè gbà kó ń rí ajá kó mọ́ gbó gbogbo ajá kọ́ lára rẹ̀ lè gbà kó rí egungun kó mọ́ gbó gbogbo ajá kọ́ ni ara rẹ̀ lè gbà kóun kó fìrí àbí kó rí egungun kó mọ́ gbó gbogbo ọkùnrin kọ́ ló lè múrùwà bẹ́ẹ̀ mọ́ra bẹ́ẹ̀ náà ni gbogbo obìnrin kọ́ ló lè múrùwà bẹ́ẹ̀ mọ́ra obìnrin á máa jowú ọkùnrin á máa jowú ṣùgbọ́n ìyẹn ọmọ Nàìjíríà tẹ́lá àǹfààní láti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé ká mọ́ tọ́ra wa owú tọkùnrin ń jẹ ojú tóbìnrin lọ o owú tí ń bẹ lára ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà ojú tóbìnrin lọ o èmi ò mọ tí ìyàwó èèyàn lè ṣe ìyàwó tó fẹ́ níṣu lọ́kà lábẹ́ àkóso bóun kò sì lè ṣe rí kó wá jẹ́ pé kó wá lọ mú àdàkọ bẹ̀ sí ṣà ń wẹ́lẹ́wẹ́lẹ́ ó sì jọ̀wọ́ rẹ̀ lẹ̀ kó mọ bá tiẹ̀ lọ. tífẹ́ ò bá sí mọ́ tílé bá ń gbóná etí àbá fi máa ro àròkàn tí wọ́n mú ní ṣìwàwù èyí tàbí máa ro àròkàn tí wọ́n mú ní kọlu òfin ó sì yọ̀ǹda rẹ̀ kó mọ bá tiẹ̀ lọ. àbí
ipá ò tajà ipá ò rá ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun sì ní ẹ̀gbà ẹlẹ́gbà. ìjọkùnrin mi rí tó ń pariwo pé wọn ò ní gbà ọkùnrin mi ò rí òmùjú kò ń bẹ̀. òun tóbìnrin mi rí tó ń pariwo pé ọkọ mi ṣe báyìí obìnrin mi ó lè rí kó mójú kò ń bẹ̀. tẹ́ bá ti wá rí i pé ọ̀rọ̀ ti ń di bẹ́ẹ̀ ìfẹ́ ò sí mọ́ ilé fẹ́ máa gbóná jọjọjọ ó sàn ẹ yẹra fúnra yín. ẹ sáà ń gbá wuyewuye tó ń ṣẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ Làǹdẹ̀ àtìyàwó rẹ̀ ẹ sáà ń gbọ́ káàkiri bó tẹ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ohun àwọn ò dá sí ṣùgbọ́n ẹ ń gbọ́rọ̀ Làǹdẹ̀ àtìyàwó rẹ̀. Làǹdẹ̀ àtìyàwó rẹ̀ yìí ọ̀rọ̀ wọn èmi kí ọkọ mo kíyàwó mo gbóṣùbà ńlá fún ọkọ mo gbóṣùbà ńlá fún ìyàwó torí pé bí wọn ò bá fi èyí tá a pè ní ọgbọ́n àti làákàyè àti ẹ̀mí Ọlọ́run sí ọ̀rọ̀ wọn èyí tá a sọ ìkọlà bá máa sọ. Làǹdẹ̀ sọ pé ìyàwó òun tóun ti mú un ní ṣìkún tóun sì ti ní àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tí ń bẹ lọ́wọ́ òun ó ní kì í ṣe ìgbà 11 pé ká ní pé eléyìí ń súnmọ́ ìyàwó òun o àbí eléyìí ń súnmọ́ ìyàwó òun o àbí eléyìí ń bá ìyàwó òun ṣe báyàwó òun ṣe ó ní àtò 21 tóun lè kà. ẹ̀dàpọ̀ ẹ̀dàbọ̀ alàgbà yìí Làǹdẹ̀ ó sì ń sọ wípé òun ní àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó kankan lọ́wọ́ tó yẹ pé bóun bá fi léde ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè ó ní Làǹdẹ̀ àgọ̀ ẹ mọ̀ pé òun ò gọ̀ ṣerú ọkùnrin bẹ́ẹ̀ ṣé kò tó ká gbé sàdánkátà fún ṣé gbogbo ọkùnrin ló lè gbà á ṣé gbogbo ọkùnrin ló lè gbà á tí ò ti ní ṣerú omi bẹ́ẹ̀ níjàmbá lábẹ́nú àbí lábẹ́lẹ̀ tí ò tiẹ̀ lè mọ̀. ká kíyàwó náà torí pé kó tó di pọ́nrọ̀ wọn búrẹ́kẹ́ ó di tí gbogbo èèyàn mọ̀ gbà káàkiri orí ẹ̀rọ ayélujára. ìyàwó náà mọ̀ wípé ọkọ òun ti géètì òun pé òun rìnrìn àwọn ìrìn kò tọ́ tó bá jẹ́ pé ẹ̀mí èṣù ẹ̀mí mi bukú kan wọnú ìyàwó ṣé kò lè fajọ́ ọkọ rẹ̀ mọ́ra kó rè mọ́ra kó tó di pé ìjà dé kó rọra wá nǹkan ṣe fún un tí ó pa á lára. ẹ̀rọ lọ́ọ̀bẹ̀ bí èèyàn bá hùwà kan tí ò tọ́ tó sì rí pé ìwà adójútì ni ìwà ojútìrí ètò ẹ̀kẹ́ lòmíì kó gba kádàrá kó mọ̀ kó fèsì nǹkan tí owó ṣẹlẹ̀ yóò mọ̀ ọgbà àdùmọ̀kọ́rọ́ yìí tó bá sì ń wá òun wàhálà ni ó mọ̀ dálẹ̀ jàǹbá burúkú ni ó mọ̀ tibẹ̀ yọ tíyàwó Làǹdẹ̀ bá rò wípé kò ń dá bí ọgbọ́n káṣírí yìí ó mọ̀ tù ú kóhun ó mọ̀ ṣẹ̀sín ṣe é wò wípé ó lè ṣọkọ rẹ̀ ń kà á. obìnrin tẹ́ẹ̀jọ́ ń sùn tẹ́ẹ̀jọ́ ń jí nínú ilé kò sí tí ò lè fi èèyàn ṣe bẹ́ẹ̀ náà lọkùnrin tẹ́ẹ̀jọ́ ń sùn tẹ́ẹ̀jọ́ ń jí nínú ilé kò sí tí ò lè fi ìyàwó rẹ̀ ṣe. kílédùá kó má jẹ́ fẹ́mi burúkú ó wọnú wa. Pásítọ̀ Victor Oko ọmọ 42 years bó ti gbẹ̀mí ìyàwó rẹ̀ nù o. ó ṣàyàwó rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ títí tẹ̀ ń fi bọ́ lára rẹ̀. ìyàwó rẹ̀ Victoria Oko ọmọ 38 years. bó tẹ̀ jẹ́ pé alàgbà yìí pastor in the pastor redeem. kí ló ṣe fún ọ? o ò ṣe jẹ̀bù rẹ̀ o ò ṣe fọwọ́ wọ́nú o ò ṣe jẹ́ wọn bá tiẹ̀ lọ. ẹ̀mí burúkú ò ní wọnú wa èṣù ò ní lò wá. nígbà alàgbà yìí hùwà ìtàn ó bó sá káàkiri inú ilé kó tó di pé ó sá lọ sórí òkè àjà wọn ti rọ́wọ́ tó yẹn àwọn agbófinró. ẹkún gbọ́ gbogbo òfin tí ń lọ káàkiri ní Nàìjíríà báyìí pé àwọn tó bá ti hùwà kà àbí tó bá ti jẹ́ kinní kan pé wọn gbọ́dọ̀ gbọ̀rọ̀ lẹ́nu wọn ká má ṣìṣẹ́ kan rójú wọn mọ́. ìyẹn ń tọ́ka sí wípé kó ń kálukú tọ́jú ẹ̀mí rẹ̀ òkú èè lọ́kọ̀ọ̀tù má jẹ́ wọn pa ọ́. bí wọ́n bá pa ọ́ pò bá rò pé ẹnìkan bẹ̀ tó gbèjà lẹ́yìn ikú rẹ̀ ẹnìkan bẹ̀ tó mọ̀ pariwo káàkiri tọ́jú ẹ̀mí rẹ̀ òkú ìlọ́kọ̀ọ̀tù mo máa ń pariwo mò ń ké tata gbogbo tó bá lè sọ ń jàmbá tó lè dokun ẹ̀mí rẹ̀ mú mọ̀ yẹra fún un
bó bá délẹ̀ tán justice for lágbájá là á mọ̀ sọ justice for tàmẹ̀dò là á mọ̀ sọ ẹ̀dàpọ̀ ẹ̀dàbọ̀ òru arábìnrin tí ń jẹ́ Victoria Okoye ọmọ 38 years ọmọ Akwa Ibom bíjọba bá tẹ̀ ní pé ọkọ rẹ̀ tí wọ́n ń pè ní Pastor Victor Oko kékeré wọn lọ sọ̀rọ̀ sókè kó mọ́ mi lóńjólóńjó títẹ̀mí fi bọ́ lára rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàbọ̀ ṣó dá ẹ̀mí ìyàwó rẹ̀ ṣó dá ẹ̀mí rẹ̀ padà ṣó lè dá ẹ̀mí olóògbé padà justice ṣó lè dá ẹ̀mí padà ẹ tọ́jú ẹ̀mí yín òkú ìlọ kóòtù Elédùà yóò wà pẹ̀lú gbogbo wa o àní ṣiṣẹ́ o àní ṣílẹ̀tẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè ó dàbọ̀.